Africa Content TV. Look for work like this. Wọ́n tó bá jà lọ́wọ́ ẹni bí tó máa ṣépè fún mi máa ṣépè fún mi kíkàrà yìí sọ̀rọ̀ ẹni máa ṣépè fún mi lọ́wọ́ ẹni tó lè sọ tí wọ́n ti sọ̀rọ̀ ẹni tó mo lè respect náà gbogbo sẹ́gbẹ́ yìí lẹ́yìn ẹni ilé kan gbogbo yín láàjò lórí ẹgbọ́jà wọn ní lágbólé fújì o ẹgbọ́jà nípa yín lọ́wọ́ ẹni tí mo respect lágbólé fújì náà tí mi lè sọ̀rọ̀ sí mọ́ láyé rè lẹ́yìn ẹni ọlọ́run